ẹ rí pé mo dé fìlà. Àbúrò mi, my one and only brother, Olú, òun ni mo mú ọ̀rọ̀ ẹ̀ wá fún yín lórí kí lẹ rí sí lónìí. Òun gangan ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí. Ṣé rí àbúrò mi tí mò ń sọ yìí, bí mo ṣe dé fìlà yìí, tóun náà bá dé fìlà, ṣe la jọra wa bí èmumu. Ọmọ ga, ọmọ dúdú, ọmọ ń dán, ọmọ dùn ún wò, ọmọkùnrin dúró déédéé. Mo mọ̀ pé mo yé sáì ní sórí ẹ̀ máa wúwú ilẹ̀ gáàdì wọlé máa. NUWA Media. Gbà fún múrí nílé òní, gbà fún gbàdà lóko. You rub my back, I rub yours. What you offer me is what I'll give back to you. Òun ló mú mi wá sí orí ètò Kí lẹ rí sí fún ti òní. Ètò Kí lẹ rí sí lórí èyí tí àtijọ́ máa fi kùn lukùn. Fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ lórí àwọn ìrírí àti kàyéfì ayé gbogbo tá a gbọ́ tó ṣojú wa àbí tó ṣẹlẹ̀ sí àwa gangan. Láti ilé-iṣẹ́ wa NUWA Media. NUWA Media ní ilé-iṣẹ́ kan pàtàkì tó máa ń fọ rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá káléká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn ọmọ wa nílẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀ àgbáyé. Èmi ni tí ní tòótọ́, your one and only, the love of your life, the only mosquito in your net, the only sugar in your tea, Àròdún Òjíkọ̀bí. Ọmọ wọn ló wo òdúrà ajífẹ́ pé ṣírí ọmọ ògbógbò ń dùn ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fíran. Èmi rán ọmọ kì bàbá sílé ọmọ abẹ́ni lórí kóró máa bẹ́ni lórí owó rẹ́gírẹ́gí. Òmùdé ẹ̀mú pàánù rẹ̀ kó má bàa kú yúnbúyúnbú. Èmi rán ọmọ bá rí jà wọ̀ làámọ̀ ọkọ̀ dúdú ọkọ̀ pupa ọkọ̀ wẹ̀rẹ̀ jòjò ọkọ̀ mẹ́ni sùn tí ò máa ráre. Ọmọ àlejò má làálí ọmọ àgbà gbórúyè àgbà tí ò gbórúyè akàbùkù. Èmi lọmọ ayọ̀ wọn ní àwà òṣùlé, ọmọ límẹ̀rí, ọmọ láàgbélù, ọmọ ìtún alága àgbélé. Ayafẹ́ta wọlé erin ni mí, ọmọ bàbá kan, omi tútù tí jó ni fàìfàì. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Kí lẹ rí sí fún ti ọ̀sẹ̀ yìí. Nígbà tá à ń sọ àbúrò mi yẹn ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́sí ọ̀gá ni. Ní ọjọ́ kan, ẹ mọ̀, àṣpé a jẹ́ ọmọ tá a bí lábà tó dàgbà sábà tó jẹun lábà tó ṣe gbogbo lábà. A fẹ́ràn ká máa jẹ bí àkàrà, ká máa mu bí ògì, ká máa jẹ bí àgbàdo yíyan, bọ̀lì àtẹ̀pà, bọ̀lì àtẹ̀pọ̀, jógì, ṣàpàlà, àwọn nǹkan bẹ́ẹ̀ òun làwa kúndùn tiwa. Àbúrò mi ti fẹ̀ sínú official car ẹ̀, ó sọ pàkà onú driver ń wà lọ. Bó ṣe tajú kọ́ ló bá rí màmá yìí, màmá yẹn ń yan àgbàdo àti bọ̀lì. Làbúrò mi bá sọ fún driver pé kó pàpọ̀ òun fẹ́ jẹ bọ̀lì. Àbúrò mi gẹ́gẹ́ bí ẹni tó jẹ́, ó máa ń fẹ́ mú ojú ajé ko onísọ̀ pàápàá tó bá ti di ọlọ́rọ̀ oúnjẹ dé, tó dẹ̀ jẹ́ oúnjẹ tó máa rà ní ojú ọ̀nà bó ṣe ń lọ, yàtọ̀ sí èyí tí àwa àbí ìyàwó ẹ̀ bá ṣe fún. Làbúrò mi bá bọ́lẹ̀ nínú mọ́tò ló bá dé ibi tí màmá ti ń ta bọ̀lì àtẹ̀pà. Ṣé rábúrò mi yìí, aṣọ́sì ni Ọlọ́run fi dá, gbogbo ọmọ tó bí gan òsì ni wọ́n ń lò. Làbúrò mi bá bọ́lẹ̀ nínú mọ́tò ló bá dé di igbá màmá oníbọ̀lì àtàgbàdo. Làbúrò mi bá ń yọwọ́ sí pẹ̀lú ọwọ́ òsì, eléyìí ní kẹ́ fún mi, ìyẹn nìkan. Bí ìyá ṣe lọ nìyẹn ló bá bẹ̀rẹ̀ sí pariwo, má kó bá wọn, má bọjà jẹ́ fóun, ẹ wo bó ṣe fọwọ́ òsì mú gbá tó fọwọ́ òsì má wo, ṣé o wá pé kiri kan ṣàbẹ̀rẹ̀ sí ẹ̀ṣẹ̀ àmọ́ àwọn èèyàn wa when they begin to speculate wrongly, you know. She was shy. I don't understand. I don't know how to describe how she behaved. But my brother, though he was angry, bọ̀ ó kára kàsára ó ní òkè máa kò sí wàhálà, ẹ̀yin ti gbá èwe, èmi náà máa gbá return match fún yín. Làbúrò mi bá ń wò, ẹ má bínú mà, ló bá fọwọ́ ọ̀tún ló bá fi kó gbogbo nǹkan tó fẹ́ kó, ló bá ní èlò ní gbogbo ìyá bá san iye owó fún. Làbúrò mi bá san owó fún màmá. Màmá bá kó gbogbo nǹkan tábúrò mi rà ló bá kó sínú ọ̀rá, ìyẹn nylon bag. Ó wá fẹ́ mú change fún àbúrò mi, bó ṣe fi ọwọ́ ọ̀tún àti ló fi mú change àti nǹkan tábúrò mi rà ló fẹ́ fún. Bábúrò mi náà ṣe bẹ̀rẹ̀ sí lọ nìyẹn, màmá ẹ má pa mí sáyé o, ọmọ kékeré ara mi ni mí, ẹ jẹ́ rẹ́ mi ṣe bàbá àwọn ọmọ mi, ẹ jẹ́ rẹ́ mi ṣọkọ ìyàwó mi o, màmá ẹ má pa àwọn, ẹ ṣe máa fọwọ́ ọ̀tún máa mówó fóun, ẹ ṣe máa fọwọ́ ọ̀tún máa gbẹ́rù fóun, ṣe fẹ́ pa àwọn sẹ́yìn yẹn bá ní ẹgbà àwọn kí lòun ṣe tó le. Báwo ṣe bẹ̀rẹ̀ sí dá sí ni uncle brother kiri kan kí ló ṣẹlẹ̀. Àbúrò mi wá ní ẹ má dá wọn lóhùn, ẹ̀yin ò ṣe rò lẹ́ẹ̀kan wípé mo lè jẹ́ aṣọ́sì nígbà tí mo dé gba yín tí mò ń mú nǹkan. Ẹ wò mí, ṣé bí mo yẹ dúró, ṣé dúró tóun dúró òun jọ olóògùn àbẹ́ni tó wá da oògùn sílẹ̀ ní ṣọ́ọ̀pù yín, òun mú nǹkan tóun fẹ́ jẹ, òun fọwọ́ òsì mú nǹkan tó, ẹ̀yin ò ṣe kó nǹkan tóun fọwọ́ òsì mú yẹn kẹ́ ẹ kó fóun.
kó o máa kó lọ ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí nílò ẹ̀ ń pariwo wípé òun wá da oògùn sílẹ̀ bí ẹ̀ ń ṣe ní à kó má bínú àwọn ọmọ pé ẹ̀yin ò ṣe rò páṣọ́sì lọ́lọ́run dá òun ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ pé ká lóun ò lọ́wọ́ ọ̀tún kọ́ pé ṣóun ò ní fọwọ́ òsì mú nǹkan tó ń fẹ́ jẹ ni wọ́n ṣàyanjú ọ̀rọ̀ yẹn nítùbínùbí àbúrò mi bá ní ó da màmá gbogbo nǹkan tó wà lórí igbá yín ìyá tó èlò lọ́ba ní òye báyìí àbúrò mi bá kó gbogbo ló bá sanwó gbogbo nǹkan tó wà lórí igbá màmá ló bá ra kówọ̀ báyìí tóun fẹ́ jẹ ló bá wọ mọ́tò ni ó bá tiẹ̀ lọ ẹ̀yin tèmi nínú ilé ẹ̀yin tèmi ní ibi gbogbo tó bá jẹ́ ẹ̀yin ni kí lẹ máa ṣe gbogbo èrò yín àti ohun tẹ́ fẹ́ fi dá sí èyí tí mo mú wá fún yín ẹ fi ṣọwọ́ sí wa lórí ìtàkùn wa lórí ayélujára bí ẹ ṣe máa ń ṣe lórí Facebook, Instagram, TikTok, Threads àti YouTube a wà gẹ́gẹ́ bí NUWA Media Official tó bá dẹ̀ jẹ́ email wa náà ni ẹ tẹ̀ ẹ́ sí wa lórí nuwamedia@gmail.com ẹ dẹ̀ lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp àbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ pélébé sí wa ìyẹn SMS lórí nọ́mbà wa tẹ̀ ń wò lórí ẹ̀rọ yín ẹ̀yin la máa bá àwa lẹ máa rí mi ò tí ì parúkọdà àròdú òjìgọ̀bì ọmọ bá a rí jẹ ọmọ wọn ló wù òdùrú àyàfẹ̀tà wo lè rìn ọmọ bàbá kan omi tútù tí jó ní fàìfàì àlàáfíà o. NUWA Media.